A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ Nàìjíríà sọ lánàá wípé kò dín ní òkú èèyàn 10 tí wọ́n rí ṣà káàkiri ìjọba ìbílẹ̀ Mangu, ìpínlẹ̀ Plateau ní Ọjọ́bọ̀. Èyí ń wáyé bí alága àjọ Kìrìsìtẹ́nì lórílẹ̀‐èdè CAN ẹ̀ka ti ìjọba ìbílẹ̀ Mangu, ẹni ọ̀wọ̀ Timothy Daluku ṣe sọ wípé òun kò ní kó ọ̀rọ̀ tí òun sọ tako iléeṣẹ́ ológun jẹ tàbí fèsì sí ìpè bí iléeṣẹ́ ológun ṣe ránṣẹ́ sí i. Alága CAN ní iléeṣẹ́ ológun Defence Headquarters DHQ ránṣẹ́ sí lórí èsì ọ̀rọ̀ rẹ̀ tako iléeṣẹ́ ológun látàrí ìpànìyàn tí ó wáyé ní Mangu. Bí a kò bá gbàgbé wípé àfẹ̀mọ́júmọ́ Ọjọ́rú ni àwọn agbébọn ṣe ìkọlù tuntun sí ìpínlẹ̀ tí wọ́n sì ṣekú pa ènìyàn tí kò dín ní 30 ní abúlé Kwahaslak ní ìjọba ìbílẹ̀ Mangu. Bákan náà ni wọ́n ṣekú pa ènìyàn tí kò dín ní 10 ní ìlú Mangu àti agbègbè rẹ̀ tí wọ́n tún dáná sun ọ̀pọ̀lọpọ̀ ilé lọ́jọ́ kan náà. Èyí ló mú ẹni ọ̀wọ̀ Daluku fi ẹ̀sùn kan iléeṣẹ́ ológun wípé wọ́n ń wòran bí wọ́n ṣe ń ṣekú pa àwọn Kìrìsìtẹ́nì tí wọ́n ń ba ohun ìní wọn jẹ́ ní Mangu. Nínú fídíò tó gbòde kan ni Daluku ti sọ wípé òun ń ṣe àfisùn ohun tí ó ń ṣẹlẹ̀ ní ìjọba ìbílẹ̀ Mangu kí gbogbo àgbáyé lè mọ̀. Ó ní iléeṣẹ́ ológun ló ń lé àwọn ará ìlú kúrò kí àwọn agbébọn lè ríbi dáná sun ilé wọn. Ó ní wọ́n ti lé gbogbo Kìrìsìtẹ́nì kúrò ní ọjà tuntun kí àwọn Mùsùlùmí lè ríbi dáná sun ilé wọn. Ṣùgbọ́n lánàá ni iléeṣẹ́ ológun ní àwọn fẹ́ ní ìpàdé pẹ̀lú alága CAN lórí ọ̀rọ̀ tí ó sọ tako iléeṣẹ́ ológun. Adarí ìròyìn fún DHQ Major General Edward Buba ní àwọn ti gbé ìgbésẹ̀ láti kàn sí òjíṣẹ́ Ọlọ́run kí ó yànnàná ẹ̀sùn rẹ̀. Ó ní kì í ṣe tuntun kí ohun tí ènìyàn ń là kọjá síji bo ìdájọ́ rẹ̀, pàápàá jùlọ irúfẹ́ ìṣòro báyìí. Bákan náà ni iléeṣẹ́ ológun sẹ́ ẹ̀sùn tí ẹni ọ̀wọ̀ fi kàn wọ́n. Ó ní èyí kì í ṣe òtítọ́. Buba ní àwọn ti darí ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò Operation Safe Haven lọ sí Mangu. Èyí ló yọrí sí àṣẹ kónílé-ó-gbélé oníwákàtí 24. Nígbà tí àjọ CAN fèsì sí ọ̀rọ̀ DHQ lánàá ni wọ́n ní àwọn ṣetán àti dúró lórí ọ̀rọ̀ wọn wípé iléeṣẹ́ ológun ń ṣe àtìlẹ́yìn fún àwọn tí wọ́n ń pànìyàn ní ìpínlẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ilé-ẹjọ́ tó ga jùlọ ti fìdí ẹ̀wọ̀n ọdún 5 tí wọ́n fi ta ọmọ ẹgbẹ́ ilé aṣojú-ṣòfin àná lọ́rẹ Farouk Lawan múlẹ̀ láti ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn. Lawan ni wọ́n dá ẹ̀wọ̀n fún ní ọdún 2021 látàrí wípé ó gba $500,000 $500,000 owó kọ́bẹ́ lọ́wọ́ oníṣòwò Fẹ́mi Ọ̀tẹ́dọlá tí í ṣe alága Xenon Petroleum and Gas Limited. Nínú ìdájọ́ alápapọ̀ tí ó wáyé lónìí ni ìgbìmọ̀ ẹlẹ́ni 5 ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ìdájọ́ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ọdún 2022 tó fìdí ẹ̀wọ̀n ọdún 5 tí wọ́n dá fún Lawan múlẹ̀ lórí ẹ̀sùn oníkókó 3 tí ìgbẹ́jọ́ rẹ̀ wáyé ní ilé-ẹjọ́ gíga ìlú Àbújá ṣì wà síbẹ̀. Nínú ìdájọ́ tí adájọ́ Tijani Abubakar kà síta ní ilé-ẹjọ́ tó ga jùlọ ti rí i dájú wípé gbogbo ẹ̀sùn kòtẹ́milọ́rùn tí Lawan pè kò lẹ́sẹ̀ ńlẹ̀ bí ó ti dànù bí omi ìṣanwọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àjọ alámòjútó ètò ẹ̀kọ́ fún ìpínlẹ̀ Benue State Education Quality Assurance Agency ti pàṣẹ fún àwọn gíwá ilé-ìwé 10 secondary school principals kí wọ́n tara ṣàṣà dá àlékún owó ìdánwò WAEC tí wọ́n gbà lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ SS3 padà ní kíákíá. Adarí gbogbogbò fún àjọ yìí Dókítà Francis Tanner ni ó pàṣẹ yìí lánàá nígbà tí ó ṣe àbẹ̀wò sí àwọn iléèwé kan ní ìlú Makurdi. Ìròyìn jábọ̀ wípé
Tana ní ìtàkùrọ̀sọ pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ iléèwé tí ó ṣe àbẹ̀wò sí láti mọ iye tí wọ́n san fún owó ìdánwò WAEC àti NECO. Lẹ́yìn tí ó rí àrídájú ni ó pàṣẹ fún gbogbo gíwá iléèwé kí wọ́n tètè tẹ̀lé òfin Ẹgbẹ̀rún 5,000 náírà owó ìdánwò tí ìjọba fi ọwọ́ sí fún àwọn akẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan, bí ó ti ṣe ìkìlọ̀ wípé kí gbogbo iléèwé dẹ̀yìn nínú irúfẹ́ ìwà báyìí nítorí ẹni wọ́n bá gbámú wípé kò tẹ̀lé àṣẹ ìjọba yóò fojú winá òfin. Ó fi kún un wípé ìjọba ní àfojúsùn láti pèsè ẹ̀kọ́ tó yè kooro. Tana ní àjọ yìí yóò tẹ̀síwájú láti máa lọ kiri ilé-ìwé láti mọ ìṣesí àti ìhùwàsí wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Zamfara Dauda Lawal ti rawọ́ ẹ̀bẹ̀ sí gómìnà àkọ́kọ́ fún ìpínlẹ̀ Zamfara Sínátọ̀ Sani Ahmed Yarima àti àwọn gómìnà yòókù tí wọ́n ṣíwájú rẹ̀. Lára àwọn gómìnà àná láti rí Alhaji Mahmuda Aliyu Shinkafi, Sínátọ̀ Abdulazeez Abubakar Yari àti Mínísítà Agbèfọ́ba fún ìpínlẹ̀ Honorébù Bello Muhammad Matawalle. Bákan náà ni gómìnà ránṣẹ́ sí wọn fún ìfilọ́lẹ̀ ilé fún àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n ń pè ní Community Protection Guard (CPG) láti mú àlàáfíà àti ìbàlẹ̀ ọkàn wá sí ìlú. Ìgbésẹ̀ yìí jẹ jáde nínú àtẹ̀jáde tí ó tó akọ̀ròyìn lọ́wọ́ ní ìlú Gúsò láti ọwọ́ alága ìgbìmọ̀ Honorébù Muktar tí ó tún jẹ́ olórí òṣìṣẹ́ fún gómìnà. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ti ṣàlàyé, ibi ayẹyẹ yìí ni wọ́n ti ń retí àwọn gómìnà láti ẹkùn àríwá ìwọ̀ oòrùn àti àwọn èèyàn jàǹkàn-jàǹkàn láti ẹkùn àríwá orílẹ̀-èdè. Gómìnà Lawal ti ń ké sí gómìnà àná wípé kí ó gbé ti aáwọ̀ tí ó wà láàrin wọn sí ẹ̀gbẹ́ kan kí wọ́n jọ pawọ́pọ̀ fún ìdàgbàsókè ìpínlẹ̀, bí ó ti jẹ́jẹ̀ẹ́ láti ṣe ọwọ́ mímọ́ àti àyà funfun gẹ́gẹ́ bí ó ti jẹ́jẹ̀ẹ́ nígbà ìbúra sí ọ́fíìsì. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ìpínlẹ̀ Zamfara ni àwọn adàlúrú ti gbàjọba láti bí ọdún kan sẹ́yìn, tí ó yọrí sí ọ̀pọ̀lọpọ̀ ìpànìyàn àti ìparun ohun ìní. Gómìnà Lawal ni ó ṣe àgbékalẹ̀ CPG ní kété tí ó gorí oyè pẹ̀lú èròǹgbà àti gbógun ti ìṣòro ààbò. Oṣù mélòó kan sẹ́yìn ni ìjọba ìpínlẹ̀ ṣe ìgbàsíṣẹ́ àwọn 4,200 sí CPG láti ìjọba ìbílẹ̀ 14 kí wọ́n lè gbógun ti àwọn adàlúrú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin Tajudeen Abbas ti sọ wípé òun yóò ní ìpàdé pẹ̀lú Ààrẹ Bọ́lá Tinubu lórí ìpànìyàn tí ó ń wáyé ní ìpínlẹ̀ Plateau. Abbas sọ ní ilé ìgbìmọ̀ lánàá wípé àwọn yóò gbé ìgbìmọ̀ dìde, bí ó ti fi kún un wípé ìpànìyàn yìí kò ṣeé gbà mọ́ra mọ́, ó tó gẹ́ẹ́. Ó sọ èyí nínú àtẹ̀jáde ní kété tí gómìnà ìpínlẹ̀ Plateau Caleb Mutfwang parí ìpàdé pàjáwìrì pẹ̀lú àwọn olórí ẹ̀ṣọ́ aláàbò ní ìpínlẹ̀ lórí ìkọlù tí ó wáyé ní ìjọba ìbílẹ̀ Mangu. Ọlọ́pàá fìdí ẹ̀ múlẹ̀ wípé ènìyàn 10 ni wọ́n ṣekú pa, dáná sun ilé 10 nínú ìkọlù tí ó wáyé ní abúlé Kwahaslalek. Ìkọlù yìí wáyé lẹ́yìn wákàtí díẹ̀ tí Mutfwang kéde kónílé-ó-gbélé oníwákàtí 24 ní ìjọba ìbílẹ̀ Mangu láti lè dènà ìṣòfò ẹ̀mí sí i. Nínú àtẹ̀jáde ni Abbas ti fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn sí ìpànìyàn tó ń fi gbogbo ìgbà wáyé ní ìpínlẹ̀ Plateau. Ó ní ó jẹ́ ìbànújẹ́ àti ọgbẹ́ ọkàn wípé èyí ń wáyé pẹ̀lú gbogbo ìgbìyànjú àti gbógun ti ìṣòro ààbò lórílẹ̀-èdè, bí ó ti rọ ará ìpínlẹ̀ Plateau kí wọ́n gbé papọ̀ ní àlàáfíà gẹ́gẹ́ bí wọ́n ṣe mọ̀ wọ́n sí láti ọdúnmọ́dún. Ó ní àwọn kò lè tẹ̀síwájú pẹ̀lú ìṣòro yìí. Bákan náà ni agbẹnusọ rọ àwọn ẹ̀ṣọ́ aláàbò kí wọ́n wá gbogbo ọ̀nà láti gbógun ti ìṣòro ìpínlẹ̀ Plateau. Ó wá jẹ́jẹ̀ẹ́ láti gba ìdájọ́ òdodo fún àwọn ará ìlú tí ìṣẹ̀lẹ̀ yìí kó bá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Lánàá ni iléeṣẹ́ ọlọ́pàá
ní àwọn ti fi ọwọ́ ṣìkún òfin mú ọmọkùnrin àti ọmọbìnrin ìlúmọ̀ọ́ká òṣèré ilẹ̀ Nàìjíríà John Okafor tí gbogbo ènìyàn mọ̀ sí Mr Ibu lórí ẹ̀sùn wípé wọ́n pamọ́ka $50 mílíọ̀nù owó tí wọ́n rí ṣàjọ lọ́wọ́ ọmọ orílẹ̀-èdè fún ìtọ́jú àárẹ̀ bàbá wọn. Iléeṣẹ́ ọlọ́pàá nípasẹ̀ ẹ̀ka ìṣèwádìí ìwà ọ̀daràn ní alágbọ̀n FCID agbègbè Ìkòyí, ìpínlẹ̀ Èkó sọ wípé àwọn méjèèjì Onyebuchi Okafor àti Jasmine Okeke-Agwu jọ gbìmọ̀pọ̀ ṣe ẹ̀sùn yìí. Nínú oṣù kẹwàá ni ẹbí Mr Ibu ṣe àfihàn wípé bàbá wọn ti la iṣẹ́ abẹ 5 kọjá ṣùgbọ́n ó nílò láti tẹ̀síwájú lọ ilẹ̀ òkèèrè fún ìtọ́jú tó péye bí wọ́n ṣe ń dúpẹ́ lọ́wọ́ ọmọ orílẹ̀-èdè fún ìrànlọ́wọ́ wọn. Nínú àtẹ̀jáde láti ọ̀dọ̀ agbẹnusọ ọlọ́pàá FCID tí adarí ìròyìn Máyégún Àmínà buọwọ́ lù lánàá ni wọ́n ti ṣàlàyé wípé ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn àfisùn láti iléeṣẹ́ agbẹjọ́rò tó ń ṣaṣojú ìyàwó Mr Ibu, Stella Okafor, bí ó ti ṣe àfisùn wípé àwọn ọmọkùnrin Mr Ibu àti ọmọbìnrin tí ó gbàtọ́ Jasmine jọ gbìmọ̀pọ̀ lu bàbá wọn ní jìbìtì. Iléeṣẹ́ ọlọ́pàá ṣàlàyé wípé lẹ́yìn ìwádìí ni àwọn rí àpẹẹrẹ wípé wọ́n dọ́gbọ́n sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Okafor láti fi hu ìwà jìbìtì yìí. Ẹ jẹ́ n kà á ní èdè Gẹ̀ẹ́sì bí ọlọ́pàá ṣe ṣàlàyé. Onyebuchi Daniel Okafor and Jasmine Chioma Okeke-Agwu hacked into Mr. Ibu's phone. The duo allegedly reinstalled the banking app on the phone belonging to the actor and transferred the sum of $55 million from the donations for the actor's medical bill, with the intention of using the proceeds to travel abroad. Nípasẹ̀ èyí ni Onyebuchi àti Jasmine ṣe bẹ̀rẹ̀ sí í gbọ́n owó kúrò nínú àpò ìkówósí Mr Ibu sí àpò ti ara wọn. Pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ ni wọ́n fi fìdí ẹ̀ múlẹ̀ wípé iye owó tí wọ́n ti jí kó ti jẹ́ $55 million kí ọwọ́ tó tó wọn. Bákan náà ni wọ́n ṣe àwárí gbogbo ìtàkùrọ̀sọ láàrin Jasmine àti Daniel ní ìpele bí wọ́n ṣe ń pètepèrò ìwà jìbìtì wọn. Ìwádìí yìí tẹ̀síwájú láti ṣe àwárí awúrúju ìgbéyàwó tí Chioma àti Onyebuchi lọ dọ́gbọ́n ṣe ní Ìkòyí Marriage Registry pẹ̀lú èròǹgbà àti sá kúrò lórílẹ̀-èdè lọ United Kingdom láti lọ máa jẹ ìgbáládùn owó yìí níbẹ̀. Gbogbo ìgbésẹ̀ yìí ni wọ́n ti gbé kí ọwọ́ ṣìkún òfin tó bá wọn. Ní báyìí wọ́n ti pè wọ́n lẹ́jọ́ sí ilé-ẹjọ́ májísírèètì kìíní ní Yaba lórí ẹ̀sùn ìlẹ̀dí àmọ̀pọ̀ àti olè jíjà. Àtẹ̀jáde ọlọ́pàá tẹ̀síwájú wípé lẹ́yìn tí wọ́n tọpinpin owó ọ̀hún dé inú àpò ìkówósí Onyebuchi ni wọ́n rí wípé wọ́n ti ná mílíọ̀nù 5 nínú $55 million tí wọ́n gbọ́n kúrò nínú àpò ìkówósí bàbá wọn kí wọ́n tó rí $50 mílíọ̀nù tó kù gbà ní ọwọ́ wọn. Ilé-ẹjọ́ gba ìyọ̀ǹda wọn pẹ̀lú mílíọ̀nù 15 $15 million àti onídùúró méjì kí adájọ́ tó sún ìgbẹ́jọ́ wọn sí ọjọ́ 11 oṣù kẹta. Síwájú àkókò yìí ni rògbòdìyàn ti bẹ́ sílẹ̀ nínú ìdílé bí aya òṣèré ṣe ẹ̀sùn wípé ọmọ ọkọ rẹ̀ lọ́kùnrin àti ọmọbìnrin tí ọkọ rẹ̀ gbàtọ́ ti rẹ́bùrú owó tí àwọn ọmọ Nàìjíríà rere dá fún ìtọ́jú ìlera ọkọ rẹ̀. Nínú àtẹ̀jáde lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ni ó ti kọ ọ́ wípé oríṣiríṣi irọ́ ni àwọn ọmọ ọkọ rẹ̀ ń pa mọ́ ọn ṣùgbọ́n ìlera ọkọ rẹ̀ ni ó ṣe kókó jù lọ́wọ́ yìí, bí àsìkò ọ̀rọ̀ bá tó òun á fọhùn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó ní ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́ ìyẹn comment kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó ní ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.